Láti Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Red TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni o àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube. Bọ̀rọ̀kìnní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adédìméjì, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá bá ti post àwọn ohun mèremère míì. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Bless you. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀la. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Kò sólókò. Fela, má mọ̀ mi. Torí mo mọ̀ pé the next thing tó máa sọ ni pé o kì í ṣe ọmọdé. But let me even ask you, are you interested in being a king? Are you? You see, lè dáhùn. So why tó ṣe wá fẹ́ gbé ètùtù? What is this, Dad? Kí ló tí ẹ fẹ́ kí n ṣe kéèsì yẹn? Are you okay? Má bá mi sọ yẹn jọ, Dad. Look, ta ló gúnyán fún ẹ tó ní tọbi òṣòro? Kí ló ń ṣe ẹ́ now? What is your problem? How dare you talk to your father like that? How dare you to, Dad? You're talking to your father. Daddy, you're supposed to be my dad. And then you can trust me. Trust? What have you done to merit my trust? Kí ni nǹkan náà tó ti ṣe tó fi fi pé ó yẹ kí bàbá ẹ trust ẹ?
Kí ló tó dorí kodò báyìí? Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀ sọ fún mi now? Junior. Okay. Come, let's go to my office. Are you alright? Wow, yeah, mabo. Wala shall I from office did only my ship in office now. Come, let's talk. Oh yeah, did now. She will buy some money. What is so good? Oh yeah, did what you cook about? Did. Everything is going to be fine. Don't worry. 2 heads are better than one. Shall I for me? Oh yeah. Bele. All of my people cover electric. Ori en line. Yes. Good afternoon, sir. Yes, sir. How are you? I'm very well, sir. Junior, my relator. Son. Ẹbí Yorùbá sọ fún ẹ pé kò tó jà. Bẹ́ẹ̀ mo rí pé o ti fi àkẹ́kọ̀ọ́ rí. Níṣe pé mi ò nífẹ̀ẹ́ o. Mo nífẹ̀ẹ́ gan. Àmọ́ mi ò fẹ́ kó jẹ́ iṣẹ́ tó yẹ ká fi rán ẹkùn, àfi rán ajá. You know what I'm trying to do? I am trying to save you. Èmi kò fẹ́ ààyè láti ṣe nǹkan tí mo mọ̀ ṣe jù. Good. So drop this fight and fight another fight. Ìyẹn dàbí kẹ́ sọ pé kàtà shares in the company pé ẹ máa rí mi rà ní ọ̀la. Sir. 500 million. That will be our loss if we lose this case. Told you. Ṣé èèyàn máa ṣe wàhálà látàárọ̀ àtún adélé ara bá gbogbo ilé? Ṣé bí nílé? Ìyàwó yín ńkọ́? Mo ti máa sọ fún ẹ pé kò yé béèrè ìbéèrè tó ní gbádùn èsì rárá. Okay? Ìwọ ló fẹ́ máa fún dáàdì ní tough time. Bàtí dáàdì ò lè fẹ́ gbágbára lé. Àfagídí ṣáà ni. Ìwọ gan lágídí. Ó àsìkò ti lọ. Bí tí ń lọ nìyẹn? Ká máa lọ lẹ́yìn. Kí ló dé? Mọ̀ ìyá ẹ̀. Kí ni? Kí ni? Stop. Kí ló dé? Don't you like it? Mo like it, but mi ò sure bóyá nǹkan tí mo fẹ́ ṣe lélẹ́yìí. Ó dáa.
Má bínú. No. I just don't want us to get caught up in this moment. You know, oríṣiríṣi nǹkan ló ń go on, and I just don't want us to be distracted. That's all. Lọ́ládé. Jọ̀nà, ṣó wrong tí bá sọ fún pé mo like ẹ? Àbí tí bá sọ fún pé this is how you make me feel when you're around me. I feel this pure joy. Hmm? Really? Lọ́ládé. Kiss me. Just this one time. Stop. Can't do this. Stop. Kí ló tún ṣẹlẹ̀ báyìí? I'm fine. Check out my loss. Okay. Bag. Yeah, help me with it. Ṣé kò tó cost? Ṣé kò tó cost? Gbà ya gbà. Ṣé o fún mi? Okay. Aláyẹ̀ fún mi ò lè wait láti sọ fún mọ́mí nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. Ìwọ ló máa pa mí. Ìwọ ló máa pa rẹ̀. Mo ti ṣọ́ máa lọ. Borokini. Yeah, we should see. Ẹgbẹ́ ìdá. Sọ̀rọ̀ náà. Jọ́jẹ́ ń pẹ́ padà. Steph. Baby. Tí ẹ gbọ́dọ̀ ṣé tí mi ò bá lówó ṣé wàá kó gbogbo ilé mi lára báyìí. Tí bá yẹ pé èmi náà ní package tenit ṣé máa rí mi ni. Tọ́ bá mi tọ́ ni ẹ gbọ́dọ̀ láti kan tó fáìnù àbí. Mo fáìnì. Okay. Ṣorí kìíní yẹn. Mo yẹ ṣe rí nírọ̀lẹ́ náà. Okay. Ọlásopọ̀ àwọn ṣe ní ìpínlẹ̀ ẹ̀rọ. Ṣé wà ní iṣẹ́ tí màá jẹ? Baby. Round with Round. Ṣé kàwé látàárọ̀ ni? Ẹ kú iṣẹ́. Mo iṣẹ́ nìyẹn, ó rẹ̀ mí. Báwo ni ṣe ti ń kàwé látàárọ̀? Iṣẹ́ ìwé nìkan mo ti ń kà. Ẹ̀dọ̀ tó ń ṣe o. Mo ń gbórin náà. Gbogbo ìhòòhò ló ń gbọ́. Mo ti rẹ́ kẹ́ gbọ́ ọ̀hún kan. Kí ni ẹ? Ẹ gbà. Okay. How we move from A to B, it can be up. This is you? Yeah. Wow. No, this is really nice. Bí ọkùnrin lọ́jọ́ àwọn tó wà ń ta o. Kí ni? No. Sherry, orin, hobby mi ni. But Sherry, science, it's life. Money. Hey, son. How was your day, darling? Ẹ káàárọ̀. How are you, my son? Beautiful today. Thank you, my honey. Ẹ máa pẹ́ lọ́nà kí ló dé tó wá pẹ́ báyìí? Iṣẹ́ ni wọ́n. Iṣẹ́ ni. Iṣẹ́ ni.
What? Ó ti yé mi. Mi náà sọ pé ó pẹ́ kó tó dé. What? Perfume obìnrin ló rùn ní gbogbo ara ẹ̀. Ẹni kìíní kan. Oh. Go on. Perfume girlfriend meaning. You know, last week I was coding about Python, and you know when I was Ẹ̀gbọ́n? Yeah, ó sọ kankan kí ló sọ? Kí lẹ rò? No, kò sí anything. Kí ni kí ló ń sọ ló mò ń gbọ́? Kò sí nǹkan mi sọ wọn kan. Sọ̀rọ̀ jọ. Mi sọ wọn kan. Wọ́n ló mọ̀. Lọ́ládé ti accept láti fẹ́ mi. Ìwọ ni. Pé lóòótọ́. Ṣé kí mọ́mí gbọ́? So, ìgbà wo wá ní wedding báyìí? Mọ́mí ṣe ní kíákíá ni. Ní kíákíá ni o. Ó mọ̀ pé ohun tó bá ti yá kò kí n pẹ́ ṣá. Yorùbá ní ta bá máa ṣe léni, ní fílẹ̀ dọ́là. Ìjọ òra bẹ̀rẹ̀ love time kiss. Á jẹ́ ká tètè bẹ̀rẹ̀ sí ní ṣe love yẹn ká máa kiss. Kó lè bá ìyá ni because ẹ̀yin ọmọ sí ìgbà wa máa fi sílẹ̀ sí ló máa di pé máa bẹ̀rẹ̀ sí ní ṣe pé kíní kan mọ́ mi we can postpone it we can ṣe kíní kan Ọlọ́run ní jẹ́ kókó bá mi. Ìgbà wo wá sọ fún mọ́mì? Sure. Pé kí ni? Ọ̀rọ̀ báyìí náà ni o. Kò make sense pé kó lọ máa gbẹ́ bọ̀. It doesn't make sense. Ẹ̀gbọ́n mi ẹ múrò ìkúrò lẹ́jà rí. Ṣé ìbẹ̀rù onígbé ká má ṣe nǹkan tó yẹ ká ṣe náà? Ẹ fi yẹn lẹ̀, à ń sọ̀rọ̀ wedding. Ní gbọ́dọ̀ wọ aṣọ náà, gbọ́dọ̀ wà okay. In fact, kò mú tètè wá record nǹkan tó make sense. So wọn akọ nígbà introduction yìí. Ṣé ẹ fẹ́ gbọ́? Ẹ fẹ́ gbọ́. If all this is because you need money, I don't have any money to give you. Ọkọ mi, kí ló dé tí ẹ̀yin ọkùnrin tẹ́ jó yẹ wípé owó lobìnrin mọ̀? Tá bá ti ṣe nǹkan kan báyìí láti impress yẹn ti máa believe pé torí pé a fẹ́ gbowó ni. Gbogbo ọba kọ́ lówó náà. Money is everything. Okay, baby. You're pregnant. Adédèjì, ṣé mo fẹ́ bí Jésù ni? Well, since you can guess right, I'll tell you. Please sit down. I'm all ears. Àpòyún náà, olú ẹgbẹ́ bèbèjì. Deji, you will not believe this. What? Today is the happiest day of my life. Yes, Shori Ayemi is about to take another position, another dimension. Shori mi tó wọ lórí ìjókòó yìí. Mi ò ní pẹ́ change. Everything about me is changing soon, and I'm very happy about it. Guess what, ọkọ mi? You tell me. Lọ́ládé, ó ti gbà láti fẹ́ Junior. Water! Oh my God! Mo ń bọ̀ ọkọ mi jọ̀ọ́ má bínú. Borokini. All right, gentlemen. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Okay. Junior. Sir. Yeah. Kéèsì yìí kò lè bá ṣe lò. Àwọn customers máa maximize income wọn. Àwa dẹ̀ máa maximize profit. As we can see, this is not an abuse of demand and supply curve, but àṣẹlẹ̀ rárá. A máa ń fẹ́ jẹ èrè níbi tí a ti ṣe sí. Àwọn olùbáwí, àwọn olóúnjẹ ibi tó ń ṣe sí. Má bínú sọ. Please. Ìjà ní sùúrù. Ọjà kò land. Ọ̀yá. Tábà lè jẹ́ kó rí pé ó máa affect GDP wa in the long run. That promise money discounts in the next purchase.
I'm sure we'll come to a reliable census. Èmi rò pé ẹ máa ṣe é ṣe o. With all due respect, sir, KCE AWALAGABANGEBE. We did take time to deliver, and this is against the modus operandi of any business transaction. Look. Ah, she bá wọn business yìí now. Àti ṣe ti pẹ́. I mean, ó ti pẹ́ now. Well, sir. Yes. Not technically. Torí ọjà ò tí dé ọwọ́ customers. Okay. Kí ni ká wá ṣe? Ṣé ìwọ mọ̀ pé lè ṣe wọ́n? Okay, dúró, kí ni worst tó lè ṣẹlẹ̀? We go to court. Kò tí bàyẹ̀ tó bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, kò tó yẹn. Bóyá lẹ ti ẹ̀ rò pé ó máa affect reputation wa as an organization, as a company. No. Ẹ jẹ́ ká rò dáadáa o. Wọ́n dẹ̀ gba pen transaction ní company. I don't know, in the first place, who is responsible? Pé wọ́n fẹ́ gbé ọjà yẹn jáde lákọ̀ọ́kọ́. Èmi ò rò pé ó yẹ ká máa portion blame báyìí. Ẹ bá mọ̀ bá lè ṣe sọ́nà. But why are you all getting cranky? Àwọn ló ń cranky. Báwo ẹ? Wọ́n kọ́ ni chairman. This is not your tenure. So? This is the one who mess up. I'm responsible. Kọ́ sùúrù fẹ́mi. You see, mo kàn wò jẹ́ pé ara mi bọ́ ìlàtẹ̀kọ̀ mo kàn. See, tó bá pé ìwọ náà kò jẹ́ pé òun lọ òun bọ̀ tó ń bọ̀ bí ilẹ̀ kẹ̀dí ni. A ti sign kí ni a ti gbàgbé àní bàbá níbi tábà ẹ̀dẹ́. So when I say you are all getting cranky, you are getting cranky. So èmi mo á jẹ̀bi bẹ́ẹ̀. Rántí pé ojú ọmọdé lẹ ti ń. No, jẹ́jẹ́ mi ni mo jẹ̀bi. Oh, mọ́, èmi mo jẹ̀bi. Does that make me guilty? Ẹni afẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀ ní. Come in. Borokini. Ìwọ ò mọ̀ wípé gbogbo ìlú láyé yìí ló ní ṣẹ̀ṣe àti ṣẹ̀báyé culture tradition gbogbo ẹ̀ customs gbogbo ló ní àtòyìnbó àti gẹ̀ẹ́sì o àti dúdú àti Japanese everybody ló ní. Nígbà tí mo ń rántí tí mo ń wo ọmọ ẹ lára nǹkan ṣe é lọ́yọ̀ káyọ̀ wo ni ẹ ò wá èmi ń jẹ ọba ìwọ wá ó mọ bó ṣe ń ṣe ni àwọn olórí àwọn mẹ́ẹ̀ bíi mẹ́ta ló máa jókòó mẹ́ẹ̀ àtọ̀tún àtòsì bẹ́ẹ̀ ni mo sọ èmi ò bẹ́ẹ̀ di olórí àwọn akọ́lé kan fún ẹlẹ́nkùlé bíi boys quarter ibẹ̀ ló máa parí sí. Obscurity ló ń pè é bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Can't take your call. Get out. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni afẹ́ la mọ̀,
a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí.